Hello, good afternoon, good morning, good evening. Níbikíbi tẹ́ ti ń gbọ́ mi, àsìkò yìí mo fi ń kí yín. Ṣé ẹ mọ̀ pé nílé ayé yìí ẹ̀yin èèyàn mi, ó yẹ kí èèyàn wà láyé kó máa ṣọ́ra ṣe, kó dẹ̀ máa ní sùúrù fún gbogbo nǹkan kí nǹkan bó ti ẹ̀ wù kó rí ní dáadáa àti ní dáadáa kejì. Ẹ jẹ́ kí a máa ṣe nǹkan bẹ́ẹ̀ ni pé Jésù ò ní pẹ́ dé. Ká dẹ̀ máa ṣọ́ra ṣe torí a mọ ilẹ̀ ọ̀la tó lè mọ̀ bá olúkalùkù. Ká dẹ̀ máa mọ̀ pé Ọlọ́run ń bẹ lórí ìtẹ́. Tá bá gbọ́, ìta gbọ́ ni o, a gbọ́ ni o. Wọ́n bá ní Naomi àti Kábíyèsí Ọjájá pé wọ́n wà ní sáìtì kan. Bóyá sáìtì wọn náà ni pé wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀. Wọ́n rí oríṣiríṣi gbogbo nǹkan tó jẹ́ pé tí ò bá tọ́ Ọlọ́run mu, tó wà contrary to the will of God. Oríṣiríṣi ogun, oríṣiríṣi àwọn nǹkan tí ò tọ́ níwájú Ọlọ́run, àwọn oníṣẹ́ ibi tó lọ rì mọ́lẹ̀ káàkiri ní sáìtì. A gbọ́ ni o, kì í ṣe pé bóyá a rí bẹ́ẹ̀ tá a gbọ́. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ààfin Kábíyèsí. Nínú jẹ́ pé irú wa ògiri wà. Gbogbo oríṣiríṣi ni Kábíyèsí ti gbé wá sáàfin. But because Kábíyèsí fún rẹ̀, is an equal to the tax. Yes, torí ó dúró re. Àtẹni tó bá sọ pé òun fẹ́ ṣe oríkórí fèsì Kábíyèsí, Kábíyèsí á fà jùlọ hàn tán torí wọ́n ní ọba ó bá lé ohun gbogbo. Can you imagine? Gbogbo wọn ti ń gbógun wọn, àwọn orogún lóríṣiríṣi tó ti wọ̀n pé Naomi ti fẹ́ wọn àti ọ̀rọ̀ wọn àti Kábíyèsí ti ń wọ̀. Ṣé Kábíyèsí fẹ́ kan sọ fún wọn tẹ́lẹ̀ pé tí olórí Naomi bá wá sáàfin, òun ò ní gbà. Ẹ̀yin ò pé èèyàn. Naomi tí gbogbo yín tí gbogbo yín, kì í ṣe pé gbogbo yín náà ni o. But àwọn kan, àwọn bad belle, àwọn tí inú wọn korò, àwọn tó ń pè kankan á jẹun, tó ń fẹ́ mú èèyàn lọ́wọ́ dání. Ó pọ̀ nínú ìyàwó àwọn Kábíyèsí. Àwọn kan wà nínú rẹ̀, àwọn kan wà tí jẹ́ pé inú wọn bu, wọn ò rórun sá. Wọn ò fẹ́ kí olórí Naomi kó tiẹ̀ súnmọ́ ààfin. Ẹ ń tanra yín ni. Ṣèbí olórí náà ló sọ fún Kábíyèsí pé Naomi ló sọ fún Kábíyèsí pé àwọn olórí máa pọ̀ sí ní ààfin. Olórí dẹ̀ ti pọ̀ sí. Ó fún Kábíyèsí ní free hand now. Tí ó bá fún Kábíyèsí ní free hand, ìwọ tó ń jowú, ìwọ tó fi pé bóyá ìwọ tó lérò pé bóyá you are the number one. Níbo lo wà tí Kábíyèsí ti fún oríṣiríṣi ìyàwó lé ẹ̀? Tó ń bá Naomi jowú. Ẹyẹ náà tó alátí ò tí ẹ lè ṣẹ́, ó kan fù lára ẹ̀. Ẹnikẹ́ni tó ní kí Naomi má wá sí ààfin, ó ń tọ̀ ọ́n fù lára ẹ̀. Can you imagine? Ọlọ́run á bá Kábíyèsí àti Naomi, Ọlọ́run á bá wọn dá Tádé ní káwòsì. Á dà sí fún wọn. Á dà sí fún gbogbo wọn. Á dà sí fún wọn nílùú Ifẹ̀. Á dà ọmọ yẹn sí fún olórí Naomi. Naomi má wulẹ̀ mí kan. Gbogbo àwọn ọ̀tá ẹ̀, ìwọ ló máa gbẹ̀yìn wọn. Ẹni tó bá sọ pé báwo ni tí ẹ ṣe jẹ́, òun kẹ́dẹ̀rẹ́, òun ni ò ní rọ́nà lọ. Gbogbo trap tán set fún ẹ, agbára Ọlọ́run. Ọlọ́run máa dojú ti gbogbo wọn pátá. Wọ́n wá ní pẹpẹ sí o. Kábíyèsí ní kí wọ́n lọ mú
Tádéníkáwò wá sí ààfin nígbà tí wọ́n lérò pé bóyá olórí Naomi ò ní dé mọ́. Ojú ti tì wọ́n. Ojú lè máa ti gbogbo àwọn ọlọ̀tẹ̀. Lágbára Ọlọ́run. Naomi, mo bá ẹ yọ̀. Mo mọ̀ pé olóòótọ́ ò lè kú sípò ìkà. Lágbára Ọlọ́run. You are a good girl. You are a good girl. Yes. Kò sí nǹkan tí ẹnì kankan máa fi ẹ ṣe. Ó ti dúró because àkàndá èèyàn kan ni ẹ́. Ọlọ́run dá ẹ dáadáa. Tó bá wùn ẹ́, wàá padà sọ́dọ̀ kábíyèsí. Tó bá dẹ̀ wùn, ó ti ẹ̀ di dandan. Ọ̀dọ̀ kábíyèsí yẹn ibẹ̀ ló ti máa tọ́mọ ẹ̀. Àbó fẹ́ gbé Tádéníkáwò lọ sílé onílé. Mo fẹ́ lọ tọ́ ní ilé ọkùnrin mi. Ó ti ẹ̀ lè ṣe. Lágbára Ọlọ́run. Kábíyèsí ló máa lo ẹgbú. Yes. Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run fẹ́ kó padà síbẹ̀ ní gbogbo situation yìí ṣe wáyé. Ọlọ́mọdé ni ẹ́. Wọ́n lọ́mọdé ò mú ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́. Ìwọ tó bínú lọ náà ló ń bínú pàpà rẹ̀. Ó ti pẹ́ tí kábíyèsí ti fẹ́ kó padà. So ó máa padà sí ọ̀dọ̀ ààfin, ọ̀dọ̀ Ọ̀jájá o. Kó lọ bí second Tádéníkáwò. Kó lọ bí o. Torí gbogbo ayé fẹ́ràn ẹ. Gbogbo everybody fẹ́ràn ẹ. Kò sí anybody tí ò gba ti Naomi because she is a woman of God. Ọlọ́run dìdì ó dá láyé ọ̀tọ̀ ni. So ẹni tó bá sọ pé òun fẹ́ pé báwo ni ti Naomi ti jẹ́. Ó ń tọ̀ nǹkan fẹ́ fi rẹ̀ ṣòfò ni. Bẹ́ẹ̀ ni. Torí Ọlọ́run ló dá Naomi. Ọlọ́run ló mọ bó ṣe máa cater fún. Yes. So we thank God. Kí ló dé? Kí ni lálá kókó fẹ̀fẹ̀? Àwọn tó ń pè kókó á jẹ wọ́n máa ń mú yàn lọ́wọ́ dání. Kábíyèsí. Tí mọ̀ ẹ tó dìídì sọ pé òun fẹ́ lọ fẹ́ kábíyèsí. Ṣé o mọ̀ pé kábíyèsí oníyàwó rẹpẹtẹ ni oníyàwó púpọ̀? Ó sọ pé ó fẹ́. Naomi ò sọ pé ó sì torí pé obìnrin kan ó fẹ́ yàwó ló ṣe yàgò ní ààfin láíláí. Kò yàgò láàfin nítorí pé kábíyèsí fẹ́ yàwó. Kábíyèsí ẹ̀ tí fẹ́ ṣíṣì lé lady. Òun ló sọ fún kábíyèsí pé you can marry. Kábíyèsí kó lọ fẹ́ yàwó, kó lọ fẹ́ káwọn olórí máa pọ̀ sí láàfin. Yes, gbogbo ayé ló gbọ́ nígbà tó sọ. Ó dẹ̀ wá sọ pé báwo ni ti olórí Naomi sì jẹ́ ní ààfin. Kábíyèsí fẹ́ ó love bàjẹ́. So ẹ kàn waste time yín. So advice tí màá sọ fún Naomi ni pé kó lọ take care ọmọ ẹ̀. Ilé bàbá ọmọ ni ọmọ ń gbé. Ìwọ àti Naomi mú ọmọ ẹ̀ kó lọ sáàfin. Kó ti ẹ̀ jẹ́ ṣín gbogbo nǹkan tó ń ṣe lẹ́yìn ààfin. Kó jẹ́ ṣín àwọn olórí àpàpàǹdodo. Ẹbí ìwọ ló pe wọn wá. Ìwọ ni ìyálé wọn. Wọ́n fẹ́ wọn kọ̀. They have to bow for you. In Jesus' name. Torí ọmọ Ọlọ́run ni wọ́n ṣe wà táwọn ọmọ ẹ̀mí kan ò lè mí. Yes. Thank you very much ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé gan. That is a little thing tí mo fẹ́ sọ. It's word of advice láti sọ fún Naomi pé kó ṣe gírí, kó padà sáàfin. Go and take care of your kábíyèsí and your child. God will be with you. In Jesus' name. Amen. I love you, Naomi. I love you. My people, I love you too. Comment section. Ẹ lọ bá mi fi any àlàyé tẹ́ bá fẹ́. Ẹ wá ní ẹ fi sí comment section. Thank you, my people, for sharing it. And they like it and love it. Bye. Thanks.